ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjúbáwùdọ ọlọ́run ẹ̀rí ọba tó bá mọ́ jàyà lólo adúpẹ́ àyìn agbẹ́ ọ̀gá tó tó ṣe nítorí tí àánú rẹ̀ dúró lẹ́lẹ́ kí olúwa kí ó gbọ́ ọpẹ́ wa kí jésù gbọ́ ọpẹ́ wa jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjẹ dídí wákàtí ọ̀wọ̀ yìí lórí ètò ohùn olúwa tó mọ́ wá láti ẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe jp ètò mọ́ wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun Tèmi Lè Àánú tó ń wá láti iléeṣẹ́ Bílédò Nàìjíríà níbí tí wọ́n ń darapọ̀ mọ́ iléeṣẹ́ Bílédò tẹlifíṣàn ní ìlú UK adúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti ẹjọ́ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó pa wá mọ́ ọba tó dá wa sí ọba tó dúró tì wá tí ò jẹ́ kí èṣù àti ọ̀tá kí wọ́n yọ̀ lórí ayé wa a mọ̀ lóore ayìn lógo aṣọ́lọ́ba àwọn ọba olúwa àwọn olúwa kí ọba kó gbọ́ ọpẹ́ wa jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi mo dúpẹ́ lọ́wọ́ gbójú àtọkàn tó ń wo iléeṣẹ́ Bílédò Nàìjíríà níbí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ Bílédò tẹlifíṣàn ní ìlú UK nínú ètò ohùn olúwa ètò ń wá láti ẹnu ìyá àdúrà ní ìjọ mẹ́jọ mẹ́jọ mo dúpẹ́ lọ́wọ́ ojú àti ọkàn tó ń wò ó ètò ń bá mi láìkẹ̀ ètò ń bá mi lọ́ọ̀vù ẹ̀ tó ń sì ń ṣe kíni tó ń bá mi ṣíà rẹ̀ ẹ tètè máa bá mi ṣíà rẹ̀ fún gbogbo ojú àti ọkàn ní wákàtí ọ̀wọ̀ yìí tó bá lè ṣíà rẹ̀ 24 times lórúkọ jésù kristi oore tó péye èyí tọ́lọ́run ṣe fún yín kò ní dìbàjẹ́ á tún ṣe àlékún oore mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí i bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tí mo wá wò ó pé mo dẹ̀ fẹ́ báyìí àdúrà yẹn sọ̀rọ̀ ẹ pọ̀ mi sórí tẹlifóònù nọ́mbà mi fúnra mi báyìí ni máa gbé kí ni tẹlifóònù nọ́mbà 070 57 84 23 11 070 57 84 23 11 ẹ bá mi share rẹ̀ 24 times lórúkọ jésù ohun tẹ́ ẹ lè ṣe fún mi nìyẹn tẹ́ ẹ fi lè ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ tẹ́ ẹ fi lè ran ìyá àdúrà gan-an lọ́wọ́ ohun gangan tẹ́ ẹ lè ṣe fún iye ẹ̀rí abániṣe nìyẹn lórúkọ jésù á fò rere bẹ̀ ayé yín wò tí ó sì dúró ti ayé yín tí ó tẹ̀ yín lọ́wọ́ ní ọdún yìí ọdún ìṣelógo àti ìṣerere yìí ni yóò jẹ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù kristu olúwa wa mo dúpẹ́ lọ́wọ́ bàbá màmá tí wọ́n ní iléeṣẹ́ Bílédò tẹlifíṣàn ní ìlú UK àti ti nàìjíríà níbí lórúkọ jésù ẹ̀kú nígbèrè ìtìjú bẹ́ẹ̀ ṣe ni kóhun olúwa kó máa tẹ̀síwájú ayé yín náà ò ní ṣe dárú fẹ́nikẹ́ni yóò máa tẹ̀síwájú ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín lórúkọ jésù kí ni ohun tó dá lé ètò ti ọ̀sán yìí èyí tí mo fẹ́ mú wá fún wa ní ètò ti ọ̀sán yìí òun náà ni yí orúkọ mi padà olúwa lè yí orúkọ èmi àti yín padà bóyá nípa ẹ̀gàn kan tí wọ́n fi ń pè wá yẹn ẹ̀yin náà mọ ẹ̀gàn tí wọ́n fi ń pè wá ẹ mọ ẹ̀gàn tí wọ́n fi ń pè ayé yín ẹ mọ ẹ̀gàn tí wọ́n ń sọ nípa ayé yín yẹn gangan ọlọ́run lè yí orúkọ yín padà ní ọ̀sán yìí wọ́n ti ẹ fẹ́ ọkọ̀ ẹ̀gàn pé ẹlòmíràn títí òun gádẹ̀ gbọ́ kò súnmọ́ kò sí tó fẹ́ ṣe sí kò sí tó lè ṣe sí torí kò lágbára kí lóògùn ẹ̀gàn tí wọ́n fi ń pè é tí ọlọ́run lè yí padà fún lónìí tí ọlọ́run lè mú orúkọ nì kúrò kó fún lórúkọ tuntun bóyá wọ́n pè lónígbèsè wọn á lónígbèsè ó tó ń bọ̀ nù wọn á tún pè wọn á ní alágbèrè ó tó ń bọ̀ nìyẹn bóyá ó ní ìdí àti nǹkan kan tó fi ń ṣe àgbèrè nì ẹlòmíràn máa wò pé òun ò róyún ní lára ọkọ òun ẹ jẹ́ kó ń dọ̀wọ́ ń bò míì àgbèrè nì nítorí pé kí ni àgbèrè nì ṣùgbọ́n Ọlọ́run lè yí orúkọ rẹ padà lénìí nípasẹ̀ wípé ohun tó lérò pé kò lè ṣe láti ara ọkọ rẹ yóò sì ṣeé ṣe wọ́n forúkọ mìíràn pé ẹlòmíràn wọ́n á pè ní àgàn ọlọ́run lè yí orúkọ rẹ padà ní ọ̀sán yìí kèèpẹ́jù fún yín mọ́mì ẹ mọ̀rọ̀ ara yín pé kèèpẹ́jù fún yín dádì mo ní ẹ mọ̀rọ̀ ara yín pé kèèpẹ́jù fún yín ọlọ́run lè yí orúkọ yín padà lénìí kí wọ́n forúkọ tuntun pè yín àìmọye àwọn ènìyàn lọ́lọ́run yí orúkọ wọn padà tí wọ́n dẹ̀ forúkọ tuntun pè wọ́n
ẹ bá mi lọ sínú ìwé Luke náà, ẹ já lọ sínú ìwé Luke 13, ìwé Luke 13:35 to 42. Ó ní ọ̀rọ̀ ọkùnrin afọ́jú yìí wà. Gbogbo ayé mọ̀ ọ́n ní afọ́jú, wọ́n mọ̀ pátápátá ní afọ́jú. Jésù kú ń bá tiẹ̀ lọ ni, ó ń lọ tiẹ̀ ní, ṣùgbọ́n gbúrú ẹsẹ̀. Kò sí bá fọ́jú tó, síbẹ̀síbẹ̀ yóò gbúrú ẹsẹ̀ gìrìgìrì. Ó gbúrú ẹsẹ̀, ó wá bẹ̀rẹ̀ pé ẹjọ́ ta ló ń kọjá lọ. Wọ́n ní Jésù Kristi ti Násárẹ́tì ni. Ó sáré, olùkọ́ni olùkọ́ni olùkọ́ni. Jésù sì tẹsẹ̀ dúró. Bó ṣe tẹsẹ̀ dúró, ó ní ọ̀gbẹ́ni, ó tún bí, kí ló fẹ́ kí n ṣe? Ó ní mo fẹ́ ríran. Jésù sì dáhùn, ó ní ìgbàgbọ́ rẹ ṣe kíni, ó mú ọ lára dá. Ṣé ìgbàgbọ́ tí ń náà gbàgbọ́ nínú wòlíì tó ń sọ̀rọ̀ ní ọ̀sán gangan yìí? Mò ń bèrè ní dádì mọ́mẹ̀, ṣé ìgbàgbọ́ yín rọ̀ mọ́ ohun tí ẹ̀ ń gbọ́ ní ọ̀sán yìí wípé lótìtọ́ àti òdodo ẹ̀yin náà yóò rí ìgbàlà yín? Pé lótìtọ́ àti òdodo ẹ ó rí ìpèyè àgọ́ ara yín tó sọnù nì. Ó ní máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ó kú ríran. Ó yẹ àdọ́mọ ẹ̀yìn Jésù pé oníṣẹ́ àmì àti oníṣẹ́ ìyanu leléyìí. Ó lè rí bẹ́ẹ̀ fún ẹ̀yin náà mọ́mì. Nípasẹ̀ àgàn tán fi ń pè yín yẹn, ó lè rí bẹ́ẹ̀ fún yín pé a ò ní fi ogun àgàn pè yín mọ́. A forúkọ tuntun pè yín. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká tún lọ wo ìwé kan. Ẹ jẹ́ ká tún lọ wo ìwé Luke bákan náà. Ẹ já wo ìwé Luke 17:11 to 17 rẹ̀. Ọ̀rọ̀ àwọn adẹ́tẹ̀ 10 ló wà nínú ẹ̀. Ọ̀rọ̀ àwọn adẹ́tẹ̀ 10, àwọn náà ti ń gbókìkí. Jésù kú lọ sí Jerusalem ni. Ó ń lọ tiẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ báwọn ìránṣẹ́ yìí ti gbọ́ pé Jésù ti ń bọ̀, àwọn 10 yà lọ tò sójú ọ̀nà. Wọ́n dúró ní ìtòsí rẹ̀. Ní ìtòsí wọ́n dúró dè é. Ó ń wò wọ́n, ó pé kí ni kí èmi kí ó ṣe fún yín? Ṣé àmọ́ pé àwọn náà sọ àlébù ara wọn? Bí wọn ò bá sọ, ṣe bí Jésù náà rí. Ó ní ìgbàgbọ́ yín náà ó tún mú yín lára dá. Torí pé kí ni, ẹ mọ̀ wípé ẹ lè rí àṣẹ láti ara mi. Bẹ́ẹ̀ ni àṣẹ lè ṣe jáde látara wòólì sí ayé ẹ̀yin náà lénìí. Ó wá sọ fún wọn pé ẹ lọ fara yín àwọn àlùfáà o. Ẹ lọ ṣe kí ni, ẹ lọ fi ara yín àwọn àlùfáà. Wọ́n wá wò pé káwọn lọ wọ́n fi gbàgbọ́ ṣe. Wọ́n dẹ̀ ń bá tiwọn lọ, wọ́n ń bá tiwọn lọ. Lójú ọ̀nà tí wọ́n lọ náà ni ẹ̀tẹ̀ ara wọn sì ṣe kí ni, ó sì tán. Wọ́n ní kò mọ̀ ṣe kankan fún wa ju wípé ẹ máa lọ, ìgbàgbọ́ yín mú yín lára dá, ṣùgbọ́n ẹ lọ ṣe kí ni, ẹ lọ fi ara yín àwọn àlùfáà. Lójú kan náà bí wọ́n ṣe ń rìn lọ́nà náà ni ẹ̀tẹ̀ ara wọn sì mọ́, ẹ̀tẹ̀ ara wọn sì kúrò. Ṣùgbọ́n ìgbàgbọ́ èmi àti ẹ̀yin ní ọ̀sán yìí, ṣé ìgbàgbọ́ tó lè mú oore ni? Mo kọ́kọ́ béèrè lọ́wọ́ yín. Torí nínú àwọn 10 yìí, àwọn 9 ò padà wá o. Tí a bá lọ wo 15 to 18, àwọn 9 ò padà wá rárá. Ẹyọ kan ló padà wá tó wá dúpẹ́. Ó wólẹ̀ ní ẹsẹ̀ Jésù, ó dúpẹ́. Ṣùgbọ́n ṣé ìmoore wà lára ti ẹ̀yin náà bí? Ṣé mímoore láti lè ṣe fún Ọlọ́run, láti lè fi Ọlọ́run hàn nínú ayé yín, ṣó lè hàn nínú ayé yín? Torí tó ń gbóore sọnù lọ́wọ́ ẹlòmíràn nìyẹn. Nígbà wọn bá gbàdúrà fún, bóyá ní sẹ̀lẹ́ ni wọ́n ti gbàdúrà fún, bóyá ní kérúbù àti séráfù ni wọ́n ti gbàdúrà fún, bóyá ní CAC ni wọ́n ti gbàdúrà fún, yóò gbé lọ sínú ẹ̀sìn mìíràn, yóò lọ máa dúpẹ́. Ṣé àwa náà mú oore bí oró kan tó padà wáyé?
nínú ìwé Luke yẹn, Luke 17:11-17 rẹ̀. Ṣé àwa náà lè padà wá? A lè jẹ́ oró kan tí ó padà wá. Bí àwọn mẹ́sàn-án yòókù ò bá tiẹ̀ mú orí, ṣùgbọ́n àwa oró kan tó padà wá yìí, ṣá a lè dúpẹ́, ṣá a lè fi ọpẹ́ Ọlọ́run hàn. Mélòó ènìyàn tó jẹ́ pé Ọlọ́run ti gbọ́ ohùn ẹ̀bẹ̀ rẹ̀ láti kíni, láti ẹnu wòólì, ṣùgbọ́n tí ò dúpẹ́. Ẹ jẹ́ ká mọ bá a ṣe ń dúpẹ́ fún Ọlọ́run. Nípasẹ̀ èyí, ìyípadà ọ̀tun yóò máa túbọ̀ wọ inú ayé wa. Mo mọ̀ wípé àwọn mẹ́wẹ̀ẹ̀wá wọn ò ní pè wọ́n ní ẹlẹ́tẹ̀ mọ́, torí a ti yí orúkọ wọn padà. A ti yí orúkọ wọn padà, wọn ò lè jẹ́ adẹ́tẹ̀ mọ́. Àárín àwọn ènìyàn tí wọn ò lè dé, àárín àwọn ènìyàn tí wọn ò ti lè jẹun, wọn yóò máa jẹun, wọn yóò sì máa mu láàárín àwọn ènìyàn nísinsìnyí. Kí wá lohun tó ń ṣe ẹ̀yin mọ́mì? Wọ́n ní kí lohun tó ń ṣe yín yẹn gan dádì, tẹ́ wá wò wípé ẹ ò lè fi ara yín hàn fún àwọn mìíràn, débi pé wọ́n fi ojú ẹ̀gàn àti ojú àbùkù wò yín. Ọlọ́run lè yí orúkọ yín padà mọ́mì. Ó lè yí orúkọ yẹn padà kó fún yín ní orúkọ tuntun ní ọ̀sán yìí. Kìkìdá ẹja kọ́kọ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì náà. Tóra àti lè ti fi ẹnu wa ṣẹ̀ sí Ọlọ́run. Adilefẹnu wa kọ ní ara wòólì, adilefẹnu wa kọ lára ìránṣẹ́ Ọlọ́run. Àwọn mìíràn mọ̀ ní ìránṣẹ́ Ọlọ́run yẹn àkọ́mọ́ ríran mọ́. Inú ni wòólì ń gbé, wòólì kì í gbé ta. Àwọn mìíràn mọ̀ sọ pé wòólì yẹn irọ́ mọ̀ ni, agbára tó ti ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ṣì ń bẹ lára rẹ̀, torí pé kíni wọ́n fẹ́ kọlu ìhà Ọlọ́run lára rẹ̀. Àwọn mìíràn lè wò sùsùsùsù kí wọ́n máa ní ìdájọ́ ọwọ́ táwọn lè ṣe fún wòlíì ń bẹ lọ́wọ́ àwọn. Wàá ṣe ní tòótọ́, gbogbo èèyàn mọ̀ pé ò ṣe ní tòótọ́, ṣùgbọ́n inú tí wòlíì rẹ̀ ń gbé yẹn, iná Ọlọ́run ó ti gbà fi ṣe kíni, fi bónítọ̀ ń jà. Yí orúkọ mi padà. Dádì, ìránṣẹ́ Ọlọ́run yín ní tòótọ́, ṣùgbọ́n wọ́n ti forúkọ mìíràn pè yín wípé kò sí agbára fún yín mọ́. Ọlọ́run lè yí orúkọ yín padà lọ́sàn-án yìí, tí ó tún sọ yín di ẹni àpèsè tí gbogbo èèyàn ó tún mọ wá tẹríba níbẹ̀. Bẹ́ẹ̀ ni dádì mọ́mì mi, Ọlọ́run á yí orúkọ yín padà ní ọ̀sán yìí, á fún yín lórúkọ tuntun. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run má jẹ̀mú dáríjì mi. Tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ tó wà ní ọwọ́ mi, èyí tó mú kí wọ́n máa wọ ẹnu àbùkù sí ara mi, mo fẹ́ lọ́sàn yìí, Ọlọ́run má jẹ̀mú, ó yá dáríjì mi. Bàbá o, dáríjì mi. Gbogbo ohun tó lè lù mẹ́ṣẹ̀ nínú ayé mi, èyí tí mo ti fi kọlù ọ́, tó wá mú àbùkù àti ẹ̀gàn wá sára mi, tí orúkọ tuntun ò wọnú ayé mi, Olúwa dáríjì mi. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ọlọ́run má jẹ̀mú ńlá, Olúwa dáríjì. Bàbá kó dáríjì yín, ọmọ kó dáríjì yín, ẹ̀mọ́ kó dáríjì yín. Tá a bá rí ibi tí a ti fẹnu kọ́, tá a bá rí ibi tí a ti fẹnu gbẹ̀ṣẹ̀, èyí tó bá ń fìyà jẹ ìṣẹ̀dá yín, tó ń fìyà jẹ ògo yín, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́, ó yá kó dáríjì yín, kó mú yín kúrò nínú ẹ̀ṣẹ̀ náà, kẹ́ ẹ ní ìdáríjì. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ wá lọ sọ fún Ọlọ́run, Olúwa mo fẹ́ orúkọ tuntun. Ọdún yìí mo fẹ́ orúkọ tuntun nínú ayé mi. Ṣé ẹ mọ̀ pé ọdún yìí gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ ní ìtumọ̀ sí ìrìn àjò ayé yín. Ẹ̀mí ọba tó pa nípa, Olúwa fún mi ní orúkọ tuntun. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú, Olúwa kó fún yín ní orúkọ tuntun. Mọ́mì dádì, Olúwa yóò fún yín ní orúkọ tuntun. Orúkọ tẹ́ ẹ ti ń lò tipẹ́tipẹ́ yẹn, èyí tó mú àbùkù àti ìtìjú bá ìrìn àjò ayé yín, ní ọ̀sán ní orúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú, ó yá kó yí padà. Olúwa kó fún yín ní orúkọ tuntun. Bàbá kó fún yín ní orúkọ tuntun. Ọmọ kó fún yín ní orúkọ tuntun. Olúwa kó yí orúkọ burúkú yẹn padà, kó fún yín ní orúkọ tuntun ní ọ̀sán yìí. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ lọ tún gbàdúrà yìí. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, tá a bá rí ibi tí orúkọ mi ti ń fara kọ́,
ẹgbẹ́ Yorùbá tí a bá níbi tí orúkọ mi ti fara kọ́ tí ìyípadà tí ò wá bá orúkọ mi, tí ìyípadà tí ò wá bá iṣẹ́ mi, lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù ọwọ́ ibi náà ó yá bá mi mú kúrò. ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi, Ọlọ́run májẹ̀mú. Tá a bá níbi tí orúkọ yín ti ń kọ́ fún ohun kan tó ń fìyà jẹ ìrìn àjò ayé yín, lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Kristi, Ọlọ́run májẹ̀mú, ọwọ́ náà Olúwa kó dá dúró, ọwọ́ náà ó yá kó mú kúrò, ó yá kó yí ọwọ́ náà padà, kọ́wọ́ náà kó bẹ̀rẹ̀ sí ṣeré nínú ayé yín, ọgbára kó yí ọwọ́ padà ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọlọ́run májẹ̀mú ó yá kó yí padà, ọwọ́ tí ó mú ògo wọnú ayé yín yẹn ní orúkọ Jésù ó yá kó wọ inú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já lọ sọ fún Ọlọ́run, á gbàdúrà ní àgbàkú làdúrà, àgbàkú ni bẹ́ẹ̀ ni mọ́mì dáde. Ẹ já sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run májẹ̀mú, Olúwa ṣàánú ayé mi, Olúwa ṣàánú ayé mi, ìyípadà ọ̀tun mo fẹ́ lórí ìrìn àjò ayé mi. Wọ́n ló ní ká béèrè ohun tá a fẹ́ ní ọ̀sán yìí pé kó Olúwa kó yí orúkọ wa padà, ìyípadà ọ̀tun tí wọ́n fi ayé tí ayé òforúkọ tuntun pè mí. Ọlọ́run májẹ̀mú ó yá kó wọnú ayé mi. ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, Ọlọ́run májẹ̀mú, ìyípadà ọ̀tun tí ayé òforúkọ tuntun pè yín lónìí ní orúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú ó yá kó wọnú ayé yín, ó yá kó wọnú ayé yín, ó yá kó wọnú ayé yín. Bàbá o, jẹ́ ó wọnú ayé wọn, Olúwa kó ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Olórin kan ló ń kọ ní agbára kó yí ọwọ́ padà, èyí tẹ́ ṣe láyé mi ó tó gẹ́, ẹ jáwọ́, ẹ túwọ́ lọ́rọ̀ mi o. Agbára kó pààrọ̀ ọwọ́ kọ́wọ́, agbára yóò pààrọ̀ ọwọ́ kọ́wọ́ kò nù ayé yín. Agbára kó yí ọwọ́ padà, èyí tẹ́ ṣe láyé mi ó tó gẹ́, ẹ túwọ́, ẹ jáwọ́ lọ́rọ̀ mi o. Agbára kó pààrọ̀ ọwọ́ kọ́wọ́, gbogbo ọwọ́ kọ́wọ́ tó ń dààmú ayé yín, tó ń dààmú iṣẹ́ yín, agbára yóò yí ọwọ́ padà kúrò, yóò sọ di rere. Mọ́mì dáàdì, lónìí, lọ́sẹ̀ yìí, lọ́dún yìí, lọ́sẹ̀ yìí, lóṣù, ní orúkọ Jésù, ohun rere yóò wọ inú ayé yín. Ohun àkọ́tún tẹ́ ẹ fọkàn sí, ògo ńlá tẹ́ ẹ fọkàn sí lórúkọ Jésù, níbo lògo yín wà? Olúwa kó gbà lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Olúwa kó fi àṣẹ dá wa lóhùn. Ẹni máa Ísírẹ́lì kó fi àṣẹ dá wa lóhùn. Agbára kó yí ọwọ́ padà fún rere sínú ayé yín ní orúkọ Jésù, ó yá kó yí wọnú ayé yín. Gbogbo ọwọ́ kọ́wọ́ ètò ìdààmú ìrìn àjò ayé yín yẹn, èmi ò fẹ́ mọ bí ọwọ́ náà ti wá, ṣùgbọ́n ọwọ́ Ọlọ́run alààyè òun ni kó dàpọ̀ mọ́ ọwọ́ yín. Gbogbo ohun tẹ́ ẹ bá ti náwó yín sí ní ohun rere tẹ́ ẹ fẹ́ fà, Ọlọ́run májẹ̀mú kó máa fà lé yín lọ́wọ́. Gbogbo ohun rere tẹ́ ẹ fẹ́ fà yẹn lórúkọ Jésù, ọba májẹ̀mú kó fà á fún yín. Ohun tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ yẹn lórúkọ Jésù, ó yá kó dẹ̀ nínú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ máa share rẹ̀, bí ẹ ṣe share yẹn fi ránṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ ni. Ẹ já lọ́nú àdúrà mi, ẹ já sọ fún Ọlọ́run, Ọlọ́run o, January ni mo wà yìí, Olúwa já ohun rere sínú iṣẹ́ mi. January ni mo wà yìí, Olúwa já ohun rere sórí iṣẹ́ mi. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. January lẹ́wà ìmọ̀mì dáde, ohun rere tó yẹ ayé yín, ó yá kó já sínú ayé yín. January tẹ́wà ìmọ̀mì dáde, ohun rere tó tọ́ sí ayé yín, ó yá kó já síbẹ̀. Mọ́mì dáde, bí ẹ ṣe wò tẹ́ ẹ ṣí ààrẹ yẹn, bí ẹ ṣe wọlé ohun tó yẹ ayé yín, tó yẹ ògo yín, Ọlọ́run májẹ̀mú ó yá kó wọ inú ayé yín. Lónìí ní orúkọ Jésù, January tẹ́wà yìí, ohun rere tí ayé yín fẹ́ yẹn mọ́mì, lórúkọ Jésù, Olúwa yóò fi lé yín lọ́wọ́. Ohun rere tí ó yẹ fún ayé yín yẹn lórúkọ Jésù, ọba májẹ̀mú yóò fi lé yín lọ́wọ́. Bí ẹ ṣe ń tẹ láìkì tẹ́ ń tẹ lọ́fì yẹn lórúkọ Jésù, Olúwa yóò nífẹ̀ẹ́ yín. Ohun rere tọ́tọ́ sí ayé yín mọ́mì, lónìí ní orúkọ Jésù, lóṣù ìkó tó parí, lọ́dún ìkó tó parí, ẹ gbé ohun rere ṣe. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já lọ tó gbàdúrà, ẹ já lọ sọ fọ́lọ́run, ẹ̀mí Olúwa já ayé mi gbà
lọ́wọ́ kòkòrò ajẹnirun tó lọ́rùn ìrọ́nà gbégbà ẹ̀ ń pẹ́ kòkòrò àwọn ẹ̀mí kan wà tó jẹ́ pé ẹ̀mí kòkòrò ajẹnirun ni wọn ò jẹ́ kéèyàn fẹ́ ṣàṣeyọrí nínú ayé yìí ọba májẹ̀mú yá jẹ́ ayé mi gbà lọ́wọ́ kòkòrò ajẹnirun tó lé mi ò ní bọ́ọ̀n sí ní rọ́nà ló yá jẹ́ ayé mi gbẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi ọlọ́run májẹ̀mú kó bá gbàdúrà fún yín ọlọ́run májẹ̀mú kó bá mi súre fún yín Àjíkẹ́ Ọmọbọ́láńlé ọlọ́run májẹ̀mú kó bá gbàdúrà fún yín ọwọ́ tó lè fọwọ́ wọnú ayé yín tó mú ògo wọbẹ̀ ní orúkọ Jésù ọlọ́run májẹ̀mú kó ràn sí ayé yín lọ́sẹ̀ ní orúkọ Jésù Olúwa yóò ràn sí ayé yín lọ́dún yìí gangan lórúkọ Jésù Olúwa yóò ràn sí ayé yín ẹ ó rí ògo yín lò bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ lọ tún sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ọlọ́run májẹ̀mú o Olúwa mú mi débi ìtẹ̀lé ògo mi bàbá o mú mi débi ìtànná ògo mi ta ló fẹ́ lò fún ìtànná ògo mi láti ṣe rere bàbá tó pọ̀ nípa àti ó yá mú mi débi ìtànná ògo mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi ọlọ́run májẹ̀mú o ó yá mú mi débi ìtànná ògo mi ọba àwọn ọba Olúwa kó mú yín débi ìtànná ògo yín lọ́sẹ̀ ní orúkọ Jésù Olúwa yóò mú yín débi ìtànná ògo yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ó yẹ jẹ́ tún gbàdúrà yìí ẹ jẹ́ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run o bí ìpín mi bá ti wù kó burú tó ọba tí ń sẹkún dayọ̀ ní ìwọ ọlọ́run ọba tí ń sọ ibi dire sí ní ọ́ èmi ò mọ ìgbà tí mò ń kọ́ mo délé ayé mo kàn bára mi ń bẹ̀ ni bí ìpín mi bá burú ọba tí yí ìpín búburú padà tí sọ di rere ó yá yí ìpín mi padà ní ọ̀sán ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù mo ní bí ìpín yín bá burú lọ́sàn-án ní orúkọ Jésù Olúwa kó yí ìpín búburú yẹn padà ó yá kó sọ di rere fún yín sọ di rere fún wọn ọlọ́run májẹ̀mú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ tún gbàdúrà ká tó bọ́ sínú ìpele míì ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olóore tí ò ní ìgbìmọ̀ nú olóore tí ò ní kọmitì nínú lọ́dún yìí mo fẹ́ nínú ayé mi ó yára sínú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi olóore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì nínú bàbá o ó yá kó ràn sí ayé yín ó yá kó ràn sí iṣẹ́ yín ó yá kó ràn sí ọ̀nà yín olóore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì bàbá o ó yá kó ràn sí yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi oore tí ò ní ìgbìmọ̀ Olúwa yóò ràn sínú ayé yín oore tí ò ní kọmitì Olúwa yóò ràn sínú ayé yín ẹ rò oore gbà ẹ ra àánú gbà bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ tún gbàdúrà kan yìí ká tó bá sínú ìpele mìíràn ọlọ́run májẹ̀mú ó yá gbóore wá bá mi bàbá o gbóore sẹ́yìn ò tí ì mọ rí àwọn mọ́tò tuntun ni ẹ mọ rí àwọn èèyàn tó ń kó lọlé tuntun ni àwọn èèyàn ń kó lọlé tuntun Olúwa gbóore wá bá mi olóore tí ò ní ìgbìmọ̀ tí ò nínú kọmi tó yá gbé wá bá mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù dáàdì mọ́mì Olúwa yóò gbólóore wá bá yín oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì ọlọ́run májẹ̀mú kó gbé wá bá yín Olúwa kó gbóore dìde fún yín kẹ́ẹ̀rẹ́ àánú gbà bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Olúwa kó fàṣẹ dá yín lò ẹni mọ́ sẹ́ni kó fi àṣẹ dá yín lò ọba àwọn ọba kó fi àṣẹ dá yín lò bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi nínú ìwé Luke 17 yẹn 17:11-17 yẹn a ó rí pé ọ̀rọ̀ tá a gbọ́ níbẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn adẹ́tẹ̀ 10 a lè mọ wo ayé wa ká mọ̀ wò ó pé a ò ní bọ̀tìṣá àwọn nǹkan kan wà tó yẹ pé wọ́n bá yàn rìn ìrìn àjò tí èèyàn ò ní mọ̀ pé ó ń fa ògo èèyàn sẹ́yìn ìkíní nípa ìhùwàsí
ó ń fọ ògo sẹ́yìn nítorí pé gbogbo ayé ò tì mọ́mọ́ yàn. Èkejì nípa ọ̀rọ̀ sísọ. Ẹ̀kẹta náà ní nípa àléébù tí ń bẹ lára. A ó rí pé àléébù ara àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí wọ́n yà kó ẹgbẹ́ tí wọ́n jọ ní. Wọn ò lè ṣe ẹgbẹ́ àwọn tó dápé rárá. Wọn ò lè ṣe kíni, wọn ò lè ṣe ẹgbẹ́ àwọn èyí tó dápé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n yára wọn sọ́tọ̀, wọ́n jọ ń kóra wọn rìn. Bóyá láàárín àwọn ọ̀rẹ́ bóyá láàárín àwọn ẹbí tàbí ará, bóyá nípa ọ̀rọ̀ sísọ ni wọ́n ti mú ọ̀rọ̀ wa, tàbí pé ni wọ́n ti fi ń bá wa jà. Ọ̀run wá dàbí àléébù fún àgọ́ ara wa. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, Olúwa kọ́ mi ní ọ̀rọ̀ sísọ èyí tó lè. Àwọn ẹlòmíràn ti sọ̀rọ̀ tó ti gba ìmọye nǹkan. Ẹlòmíràn ti sọ̀rọ̀ tó ti gba ìwé ìlú òyìnbó. Ẹlòmíràn ti sọ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó sọ ó ṣe kíni, ó ti lọ síbi gíga nípa ọ̀rọ̀ sísọ. Ẹlòmíràn dẹ̀ ti sọ̀rọ̀ ó sì ti sọ dáràn nípa àléébù tara. Ẹlòmíràn nípa àléébù rẹ̀ ó ti fi àléébù ara tó ní tí ò lè bọ́ sí àárín àwọn ẹgbẹ́ yẹn, ó ti fi para rẹ̀ tó lọ pọ̀pọ̀ ara èso nípasẹ̀ pé wọ́n fi ń bú u. Nípasẹ̀ ìwà tí ẹlòmíràn ò ní, ó fi ń ta ọrẹ́ dànù. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run, mẹ́tẹ̀ẹ̀tẹ̀ la máa fi gbàdúrà. Olúwa fún mi ní ìwà rere. Olúwa kọ́ mi ní ìwà rere. Olúwa ràn mí lọ́wọ́ ìwà rere láti máa lò ní àárín ènìyàn, èyí tó lè mú ohun rere wọ inú ayé mi. Olúwa ò fún mi ní ìwà rere, wò ó yá kọ́ mi ní ìwà rere láti máa lò ní wákàtí òwe gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, àgbàgà Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú kó kọ́ yín ní ìwà rere. Ìwà rere tẹ́ ò máa lò tẹ́jẹ́ pé yóò mú yín jọyìn àwọn èèyàn rere. Lórúkọ Jésù, Olúwa kó kọ́ yín, Olúwa kó fi yé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. A lọ gbàdúrà nípasẹ̀ ọ̀rọ̀. Ọlọ́run o, ahọ́n mi, Olúwa yóò tì mí débi ire ni. Ahọ́n mi, Olúwa yóò tì mí débi ire. Nítorí ahọ́n fa ẹlòmíràn síbi ire, ó dẹ̀ fẹ́ ẹlòmíràn síbi ikú, ó fẹ́ ẹlòmíràn sí ọgbà ẹ̀wọ̀n pàápàá. Ọlọ́run o, ahọ́n mi, ọ̀rọ̀ tí ó máa tẹnu mi jáde, èyí tí ó kó ògo bá ìrìn àjò ayé mi, èyí tí ó kó ìbùkún bá ìrìn àjò ayé mi, òun ni ó máa tẹnu mi jáde gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, àgbàgà Jésù. Ọ̀rọ̀ tí ó máa jáde ní ẹnu yín, èyí tí ó mú yín bọ́ síbi ògo ńlá, èyí tí ó mú ògo ńlá wọ inú ayé yín, èyí tí ó bá yín débi ògo ńlá lónìí ní orúkọ Jésù Kristi. Ó yá kó tẹnu yín jáde, ó yá kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí sọ lónìí ní orúkọ Jésù. Lọ àkókò yín ní ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fún Ọlọ́run àwọn àléébù tó lè wà lára mi, ṣùgbọ́n tèmi ò mọ̀ wípé àléébù yìí ń fa mi sẹ́yìn tí ò jẹ́ kí orúkọ tuntun wọn fi pè mí. Olúwa bá mi mú àléébù náà kúrò. Bó ti wù kí àléébù náà tó, bóyá tí mo rí ni tàbí tó fara sẹ́ nínú ara mi, Olúwa bá mi mú àléébù yẹn kúrò nínú ara mi. Ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, àgbàgà Jésù. Àléébù tó lè wà ní àgọ́ ara yín, tó lè mú ìkùnà bá ìrìn àjò ayé yín, tó lè mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé yín, tí ò jẹ́ kí èèyàn rere kó rí yín, tí ò jẹ́ kí èèyàn aláàánú kó rí yín, tí ò jẹ́ kí ẹ ró lórí aláàánú ńlá. Lónìí ní orúkọ Jésù, ọwọ́ àléébù náà ṣé o farasin ní ìwọ àléébù yìí? Lónìí ní orúkọ Jésù, ó yá kó fi ayé yín sílẹ̀. Tó bá farasin ní lórúkọ Jésù, Olúwa kó mú kúrò níbẹ̀. Tó bá wà ní ìta gbangba, lónìí ní orúkọ Jésù, Olúwa kó parẹ́. Ohun tọ́lọ́run lè parẹ́ ni ọwọ́ àléébù ní ara yín, èyí tó mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé yín, èyí tó mú ìfòró àti ìlọsẹ́yìn bá ìrìn àjò ayé yín. Ní ọ̀sẹ̀ ní orúkọ Jésù, ọwọ́ àléébù náà Olúwa kó parẹ́. Lórúkọ Jésù, Ọlọ́run yóò parẹ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ọwọ́ àléébù àti ohun mẹ́tẹ̀ẹ̀ta tá a fi gbàdúrà yẹn, lórúkọ Jésù èyí tó farasin ni Ọlọ́run májẹ̀mú yá kó mú kúrò nínú ayé yín. Gbogbo ojú ẹ̀gà àti ojú àbùkù tí ayé fi wò yín yẹn, àtọjú ẹ̀tẹ́ tí ayé fi wò yín tán fi ẹnu ẹ̀gán pè yín, ní ọ̀sẹ̀ ní orúkọ Jésù. Mọ́mì dádì, Ọlọ́run májẹ̀mú ó bá ọwọ́ náà wí. Ọwọ́ tó lòun ò ní gbòun ò ní gbẹ̀ yẹn, tó lòun ó máa mú ìfòró àti ẹ̀ní ìfọ̀kànbalẹ̀ bá ayé yín, lónìí ní orúkọ Jésù, ọwọ́ náà kó gbẹ sọnù. Gbogbo ọwọ́ tó lè mú ògo tuntun bá ayé yín, lọ́sẹ̀ ní orúkọ Jésù, Olúwa kó mú bá ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa,
àmín 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 lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú ayìn ọ́ nítorí pé o ṣe agbápò ti gbé ẹ̀bẹ̀ wa lórí mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Ọlọ́run májẹ̀mú jẹ́ kí wọ́n rí ìyípadà tuntun, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ lọ nínú ìpele àdúrà míì, ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa o, gbogbo ẹni tó ní òun yóò fòòró ayé mi, tó ní ayé mi ò ní lójútùú nínú ọdún yìí ní orúkọ Jésù, Olúwa bá ń pè sí yàrá ìsàlẹ̀ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Gbogbo tó láyé yín ò ní nísinmi, tó láyé yín ògo Ọlọ́run ò ní fọhùn níbẹ̀ lọ́sẹ̀ yìí ní orúkọ Jésù. Olúwa kó pè sí yàrá ìsàlẹ̀, ó yẹ kó fi kú òjijì gbá, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ gbàdúrà yìí, ẹ jẹ́ gbàgbà mẹ́ta la máa gbàdúrà yìí. ẹ gbà á torí ọdún ìgbọ́dọ̀ tún pé yín. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run o, gbogbo ẹni tó lòun ò ní gbòhun ò ní gbà wípé ojú ayé nǹkan lèmi ó ti ṣe rere. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa bá mi rọ̀jò ikú òjijì pa ní wákàtí wọn gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Gbogbo ẹ tó ní ògo mi ò ní ta, gbogbo ẹ tó ní ìràwọ̀ mi ò ní bú jáde, gbogbo ẹ tó ní ìràwọ̀ yín ò ní bú jáde mọ́ mi, gbogbo ẹ tó ní ògo yín ò ní ta, tó lóun ò ní jẹ́ kẹ́ ẹ rọ́nà lọ, òun ò ní jẹ́ ẹ bọ́. Lónìí ní orúkọ Jésù, kọ́kọ́rọ́ yàrá ìsàlẹ̀ ó yá kó fi lé lọ́wọ́. Ọlọ́run májẹ̀mú ó yá fi pè sí yàrá ìsàlẹ̀, Olúwa fi kú òjijì pa kó tú wọnú ọ̀rọ̀ mẹ́ lónìí ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó dáná lé lórí, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A tún gbàdúrà ìgbà mẹ́ta la máa gbà. ẹ jẹ́ sọ fún Ọlọ́run gbogbo ọ̀tá ilé, gbogbo ọ̀tá bínibí tó jẹ́ ọ̀tá ibi àti bí mi, tó ní wọn ò ní rọ́nà lọ́sẹ̀, àní ìṣeré mi ò ní sojú òun. Ọlọ́run májẹ̀mú ó ti tó gẹ́, ó yá fọdún ìṣèdájọ́ lé lórí ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Gbogbo ọ̀tá bínibí, gbogbo ọ̀tá ìdílé, gbogbo ogun ẹ̀jẹ̀ tó lóun ò ní gbọ́, òun ò ní gbà wípé òun ò ní jẹ́ rọ́nà lọ́hùn ò ní ṣe rere, lónìí ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yá dá lẹ́bi lórí ọ̀rọ̀ mi, ó yá kó dá lẹ́bi. Mọ́mí Olúwa yóò dá lẹ́bi lórí ọ̀rọ̀ yín, dádì Ọlọ́run yóò dá lẹ́bi lórí ọ̀rọ̀ yín. Gbogbo agbára tó lò lẹ́yìn lórí ẹ lónìí ní orúkọ Jésù yóò ṣòfò pẹ̀lú agbára ẹni. Gbogbo agbára tó lò lẹ́yìn lórí ẹ lórúkọ Jésù yóò gbèrè tìjú ní. Gbogbo tó fi ń lò tó fi ń sagbára, ibo ni ilé agbára rẹ̀ wà? Ọlọ́run májẹ̀mú iná ọ̀run ó yá lọ síbẹ̀, ó yá kó ojú oorun. Gbogbo tó fi ṣe bá lé gbogbo àwọn ènìyàn lórí tó dàbí ìkà nínú ayé, ṣùgbọ́n tó ń fẹ́ yín sí ènìyàn lónìí ní orúkọ Jésù, ó yá àárọ̀ ọ̀run ó yá kó sọpá, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ sọ fún Ọlọ́run ìgbà kẹta àdúrà yẹn náà rè. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ìwọ tí mi ò létò nílé ayé mi, ìwọ tí mi ò fọ̀rọ̀ tó ń fọ̀rọ̀ ayé mi, ìwọ tí mi ò dààmú tó ń dààmú ayé mi, lónìí ní orúkọ Jésù. Ọlọ́run kó mú ọ sí wọ́ọ̀ṣẹ́ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ìwọ tí mi ò létò nílé ayé mi, ìwọ tí mi ò fọ̀rọ̀ tó ń fọ̀rọ̀ ayé mi, ìwọ tí mi ò dààmú tó ń dààmú ayé mi, lónìí ní orúkọ Jésù. Ọlọ́run kó ṣe lọ́wọ́ sẹ́, ó yá kó gbèrè tìjú, ohun tó bá tọ́ sí ọ bí iná ọ̀run ni, ó yá kó dà lé ọ lórí, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ má bìrẹ̀ já gbàdúrà ẹlẹ́kan sí àdúrà yẹn mo rí pé ó dé ìdajì kèétí gòkè dáadáa. ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àtàgbárí, gbogbo ẹni tí mi ò lè pa rẹ̀, tí mi ò dárúkọ rẹ̀ fún ibi, tí mi ò lè ipa rẹ̀ fún ìkankan, tó yẹ pé bí ilé ayé mi ó ṣe dá ni mò ń bá káàkiri, ṣùgbọ́n tó ń fojú fẹ́ mi, ṣùgbọ́n tó ń ṣe mí níkà, ṣùgbọ́n tó ń fojú fẹ́ mi, tó bà tèmi jẹ́ lẹ́yìn, lónìí ní orúkọ Jésù. Àárọ̀ ọ̀run kó dàpọ̀ mọ́ iná, ó yá kó rọ̀ lé lórí ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Gbogbo ẹni tẹ́ ilé tó lé ayé yín, gbogbo ẹni tẹ́ fọ̀rọ̀ tó fọ̀rọ̀ ayé yín, gbogbo ẹni tẹ́ sọ̀rọ̀ níbi tó sọ̀rọ̀ yín níbi, àárọ̀ ọ̀run kó dàpọ̀ mọ́ iná, ó yá kó dorun, ó yá kó gbèrè tìjú, ó yá kó di èèyàn yẹpẹrẹ, bàbá jọ́ gbèrè tìjú, ọmọ jọ́ gbèrè tìjú, ẹ̀mọ́ jọ́ gbèrè tìjú, lónìí ní orúkọ Jésù. Ọlọ́run iná ọ̀run ó yá kó sọ̀lé lórí, iná ọ̀run kó sọ̀lé lórí, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Àṣẹ ọ̀run ti balẹ̀. Ìwọ ọ̀tá ìdílé, ìwọ ọ̀tá àdúgbò, ìwọ ọ̀tá inúlé, ìwọ ọ̀tá àta gbangba, tá a sọ̀rọ̀ rẹ níbi ṣùgbọ́n tó ń sọ̀rọ̀ wá níbi, tá a pèrí rẹ fún ibi ṣùgbọ́n tó ń pèrí wá fún ibi, tá a rọ ibi rò wá ṣùgbọ́n tó ń rọ ibi rò wá. Iná ọ̀run ló ń bèrè fún, àárọ̀ ọ̀run ló ń bèrè fún.
lórúkọ Jésù yóò sì rọ̀lẹ́ ọ lórí ni torí wà túwọ́ lórí ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù yóò túwọ́ lórí ọ̀rọ̀ rẹ mọ́mì mo ní yóò túwọ́ lórí ọ̀rọ̀ yín torí yóò gbèrè tìjú ojú yóò tì yóò dààmú ọjọ́ orí rẹ̀ yóò fi ṣèfòró ni bẹ́ẹ̀ ni Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá lọ tún gbàdúrà ẹjá bọ́ sínú ìpele mi ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Ọlọ́run o ogun ìdílé tó dàpọ̀ mọ́ ibùjókòó ọkọ mi ogun ìdílé tó dàpọ̀ mọ́ ibùjókòó aya mi tó wá ní kí n máa ṣiṣẹ́ bí ẹni kí n máa jẹ̀jẹ̀ lírí Ọlọ́run má jẹ̀mú já ayé mi lágbájá ọmọ lágbájá pa ẹ̀yin lẹ́ máa sọrúkọ yín Ọlọ́run o já ayé mi lágbájá ọmọ lágbájá kó já ìgbà kúrò lọ́wọ́ wọn gbogbo tó ní wọn ò ní gbọ́ wọn ò ní gbà wípé ṣiṣẹ́ bí ẹni máa jẹ̀jẹ̀ lírí ni nínú ayé kan tẹ́ ẹ wáyìí Ọlọ́run má jẹ̀mú ó yá kọjá ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbága Jésù gbogbo ogun ìdílé ìyá gbogbo ogun ìdílé ọkọ gbogbo ogun ìdílé ìyàwó tó lóun ò ní gbọ́ òun ò ní gbà tó ní ká máa ṣe bí ẹni ká máa jẹ̀jẹ̀ lírí ní ọ̀sán ní orúkọ Jésù Olúwa kọjá ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀ ní òní ní orúkọ Jésù ọba májàmú kọjá ayé yín gbà ẹni Ísírẹ́lì kọjá ayé yín gbà gbogbo tí wọ́n lò lẹ́yìn lórí ẹ̀ ní orúkọ Jésù Kristi ọyá jẹ́ wọ́n gbèrè tìjú bàbá jẹ́ wọ́n gbèrè tìjú ọmọ jẹ́ wọ́n gbèrè tìjú lónìí ní orúkọ Jésù ìtìjú ti bá ayé wọn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á tún gbàdúrà kan ìka tó bọ́ sínú ìpele mi Ọlọ́run májẹ̀mú ó yá rán àánú sí mi ògbé àánú rẹ̀ ń gbẹ mí Olúwa rán àánú sí mi ògbé àánú rẹ̀ ń gbẹ mí àánú rẹ̀ kò ní ìrègùn nínú àánú rẹ̀ kò ní ẹ̀jẹ̀ nínú torí bí ènìyàn bá ṣoore fún yàn wọ́n á fẹ́ gbẹ̀jẹ́ àánú rẹ̀ kò ní ìrègùn kò sì ní ẹ̀jẹ̀ nínú Olúwa o ògbé àánú rẹ̀ ń gbẹ mí ó yá rọ̀jò àánú rẹ̀ sórí iṣẹ́ mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run májẹ̀mú yóò rọ̀jò àánú sórí iṣẹ́ yín tí ẹpọn rẹ̀ tó ń fi lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ yẹn tó lòun ò ní gbọ́ yẹn lónìí ní orúkọ Jésù tó mì bí ọwọ́ aago yẹn lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá kó mú iṣẹ́ yín dúró bàbá kó mú iṣẹ́ yín dúró ọmọ kó mú iṣẹ́ yín dúró iṣẹ́ yín ò ní ìfòrò mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú fàṣẹ dá wọn lò ẹ̀ tún dààmú lórí iṣẹ́ yín mọ́ mo lẹ́ẹ̀ tún dààmú láti jẹ àti mu mọ́ ọkàn yín yóò balẹ̀ dáde mo lọ́kàn yín yóò balẹ̀ mọ́ mi ìfòrò jẹ́ ìpè yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ó yá fún ẹ̀bì àdúrà ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀bì àdúrà mo fẹ́ máa fi ẹ̀mí darí àwọn ẹ̀bì àdúrà yín ẹ̀yin ẹ dárúkọ yín ẹ fi orúkọ yín ránṣẹ́ pé orúkọ mi rèé èmi yóò gbàdúrà fún yín èyí sì mọ ohun ẹ̀bì àdúrà yín ní ọ̀sẹ̀ ní orúkọ Jésù ẹ sì rí ọwọ́ Ọlọ́run mo fẹ́ kẹ́ máa bẹ̀bẹ̀ fún ẹ̀bì àdúrà yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa sẹ́ndì ẹ̀bì àdúrà yín lórúkọ Jésù ọ̀nà yóò sì là fún yín ẹ jẹ́ ká wá lọ nínú àdúrà kó tó di pé wọ́n máa sẹ́ndì ẹ̀bì àdúrà wọn yẹn Ọlọ́run májẹ̀mú o Olúwa ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ tó ayé mi fẹ́ ìrànlọ́wọ́ tó lò fún ayé mi Olúwa fi fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ìrànlọ́wọ́ tí ayé yín fẹ́ ní ọ̀sẹ̀ ní orúkọ Jésù Olúwa kó fi fún yín mọ́mí Olúwa yóò fi fún yín Ọlọ́run yóò fi fún yín ìrànlọ́wọ́ tí ayé yín fẹ́ yẹn lórúkọ Jésù Olúwa yóò fi fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi a lọ tún sọ fún Ọlọ́run fún àwọn tó jẹ́ pé wọ́n wò ó pé ó ti tán fún àwọn kò tán fún yín Ọlọ́run tó ṣẹ́yìn kù nínú ayé ó sì ní tó fẹ́ fàyè yín ṣe mọ́mì Ọlọ́run tó ṣẹ́yìn kù nínú ayé ó mọ tó fẹ́ fàyè yín ṣe dádì ó ní ìdí tọ́lọ́run fi ṣẹ́yìn kù ó dẹ̀ máa ṣe tí ńlá ṣe pé ẹ ò gbàgbọ́ kìkìdákẹ́ ẹ gbàgbọ́ nìkan lórúkọ Jésù ayé yín tí ẹ wà yìí tí ẹ níyì yóò pè yín ayé yín ìfọ̀kànbalẹ̀ yóò bá ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ lẹ́ẹ̀fi lo ayé yín gbogbo tí ṣe ìpáyín kẹ̀kẹ́ àti àìní nífọ̀kànbalẹ̀ yẹn ó ti kó nínú ayé yín kìkìdákẹ́ ẹ gbàgbọ́ nìkan lórúkọ Jésù ẹ ò ní fìfòró lo ayé yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá tún gbàdúrà ẹjá sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Ọlọ́run wò Olúwa ṣàánú fún mi
bàbá ṣàánú fún mi ní ọ̀sán yìí mo fẹ́ ohun báyìí kó ṣẹlẹ̀ kí oṣù yóò tó parí òní ọ̀sẹ̀ 21 bẹ́ẹ̀ ni òní ni ọjọ́ kọkànléníogún òní ni ọjọ́ kọkànléníogún 21 ntọ́lọ́ lè ṣe kò sẹ́ni tó lè dá dúró ntọ́ bá lòun ó ṣe fún ẹnikẹ́ni tó lòun ó ṣe fún ẹni tó lè dá dúró kò sí tó bá lòun ó yà yín lẹ́nu yóò yà yín lẹ́nu ni tó bá lòun ó dùn yín nínú yóò dùn yín nínú tó bá lòun ó pa yín lẹ́rìn yóò pa yín lẹ́rìn bàbá mi asọ̀rọ̀ mọ́ gbẹ̀jẹ́ ni asọ̀rọ̀ mọ́ kùsì ni yóò sì yà yín lẹ́nu kọ́dún yìí tó parí ẹ̀yin ẹ sọ pé wọ Ọlọ́run kó tó 21 February mo fẹ́ kó ṣe ohun báyìí fún mi lórúkọ Jésù àṣẹ yóò sì balẹ̀ yóò ṣe fún yín kìkìdá kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ kàn pé lórí ètò yìí wípé ìyá àdúrà ẹ̀rí abániṣe Ọlọ́run ti ṣe ohun tí mo béèrè lásìkò wákàtí àdúrà yẹn Olúwa ti ṣeun káde gbàdúrà fún yín pé lórúkọ Jésù ohun tó ṣe yẹn kò ní dìbàjẹ́ mọ́ kìkìdá ká mọ́ọ́rẹ́ bí tàwọn adẹ́tẹ̀ mẹ́wàá yẹn tó yẹ pé oró kan ló wá dúpẹ́ kìkìdá ká jẹ́rìí sí agbára Ọlọ́run ká jẹ́rìí sí agbára Ọlọ́run ká jẹ́rìí sí agbára Ọlọ́run pé ohun tí mo béèrè lórí ètò yìí Ọlọ́run ṣe fún mi bó bá jẹ́ pé lẹ́yìn ètò lẹ bá fẹ́ sọ ẹ pè sórí tẹlifóònù nọ́mbà yẹn 07057842311 ẹ pè sórí ètò lórúkọ Jésù Ọlọ́run máa fẹ́ onídùúdùn tó bá mọ ọpẹ́ dú yóò bá tún ṣe àlékún oore sí lórúkọ Jésù oore tó ṣe fún yín ò ní bọ́ èyí tó ṣe fún yín láti bàtà ti bẹ̀rẹ̀ ètò yìí lórúkọ Jésù mo ní ò ní bọ́ sọ̀nù mọ́ yín lọ èyí tó tún ṣe fún yín nínú ètò yìí lórúkọ Jésù èṣù àti ọ̀tá ò ní gbà sọ̀nù mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rèé Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn oníṣẹ́ ọwọ́ àwọn tó ṣiṣẹ́ ọwọ́ ẹ jẹ́ ká gbé omi wa iṣẹ́ ọwọ́ ni mò ń ṣe ṣùgbọ́n mo fẹ́ kí iṣẹ́ mi kó máa ṣe kíni kó máa gbèrú ẹ jẹ́ ká gbé omi wa Ọlọ́run májẹ̀mú Olúwa kó gbàdúrà fún yín ọba àwọn ọba kó bá mi súre fún yín iṣẹ́ ọwọ́ yín ò ní díbàjẹ́ ògo Ọlọ́run yóò máa tàn lórí ayé yín iṣẹ́ ọwọ́ yín ò ní dààmú kí ló ń jẹ́ ìdààmú àti ìfòró kò ní jẹ́ ìpín yín lórúkọ Jésù ọkàn yóò balẹ̀ gbogbo ogun gbèsè ogun àgbàná ogun ká nàkàtà ká tó rí mi bàbá nàkàtà ẹ̀rí mi Ọlọ́run ti bá wí nínú ayé yín lónìí ní orúkọ Jésù àpamọ́wọ́ owó fún yín àtàjèrè ọjà bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ máa fi omi yẹn wá bíṣọ́ọ̀bù yín ẹ fi wọ́n bíṣọ́ọ̀bù yín ibi tí ṣọ́ọ̀bù yín báwo ẹ fi wọ́n ẹ lò fún ọjọ́ 3 péré lórúkọ Jésù ògo Ọlọ́run yóò tàn nínú ayé yín fún àwọn oníbísí àwọn tó ń retí ọmọ nínú ọdún yìí Ọlọ́run 2021 ni mo fẹ́ ọmọ mi Olúwa bùkún mi 2021 ni mo fẹ́ ọmọ mi Ọlọ́run májẹ̀mú yóò sì dá yín lò ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù Ọlọ́run májẹ̀mú kó wọ inú omi lọ Ọlọ́run tó wọ inú omi ní ìjọ wọn ni ó sì ń bẹ́ńbẹ́ wọ́n tó mú omi mara tó sọ di dídùn adùn mọ̀mọ́ náà ni pé wọ́n fẹ́ bí ọmọ láyé ní orúkọ Jésù ọlẹ̀ yóò sọ nínú yín inú yín yóò sì yẹ fóyún ẹ̀yin yóò yẹ fọ́mọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ mú omi yìí fún ọjọ́ 3 péré ẹ mú kẹ́sì máa fi sí ibi ìdáméjì ìdodo yín yẹn ìdáméjì ara ẹ ṣe bí pé ẹ fún ọmọ ní omi ẹ fún ọmọ lómi ẹ bá mi fún ìdodo yín yẹn ẹ ṣe sí ibi ìdodo yín ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ fún ọmọ ní omi bí wọ́n ṣe fún ọmọ lágbo níjọ́ yẹn níjọ́ ẹ ṣe fi fún ìdodo yín lórúkọ Jésù Kristi ọlẹ́ yóò sọ nínú rẹ̀ ọlẹ́ gbọ́dọ̀ sọ nínú yín ọlẹ́ tó sọ nínú àná ó sì bẹ̀ síbẹ̀ ọlẹ́ yóò sọ nínú yín ẹ fún ìdodo yẹn ní omi yẹn mu ọjọ́ 3 náà ni ẹ fi fún mu lórúkọ Jésù ọlẹ́ yóò sọ nínú yín inú yín yóò yẹ fóyún ẹ̀yin yóò yẹ fún 2021 yóò ní bọ́mọ yín lọ́wọ́ kìkìdá kẹ́ gbàgbọ́ nìkan 2021 yìí mo ní ò ní bọ́mọ yín lọ́wọ́ lórúkọ Jésù ẹ ó gbọmọjó lọ́dún yìí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó ṣàìsàn èmi ò fẹ́ mọ onírúurú àìsàn náà wọ́n gbé tọ̀ Jésù wá èmi gan ò fẹ́ mọ irú àìsàn tó ń ṣe yín ṣùgbọ́n ẹ bu omi yín bẹ́ẹ̀ ni ẹ bu omi ṣé ẹ ti bù ú ọba májàmú kó bá ń gbàdúrà fún yín Ọlọ́run mímọ́ Ísírẹ́lì kó bá mi súre fún yín
omi kó di omi agbára ní wákàtí ọ̀ gbogbo ogun ẹ̀sán yẹn èmi ò fẹ́ mọ ibi tó wù kó wà láti irun orí yín dè kan ẹsẹ̀ yín lórúkọ Jésù Olúwa kó ṣàwòtán àsán yín kó ṣàwòtán ẹ̀sán yín gbogbo ẹ̀sán yẹn kó gbọ́rọ̀ Olúwa ní wákàtí ọ̀ ní orúkọ Jésù ẹ ò ní ṣàìsàn mọ́ àìsàn ò ní ṣe yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù bó bá jẹ́ ọkùnrin ìgbà 9 tó bá jẹ́ obìnrin ìgbà 7 ẹ máa mú ẹ ó sì máa fi kún omi tẹ́ ẹ máa fi wẹ̀ ìgbà 9 ọkùnrin ìgbà 7 obìnrin lẹ́ máa fi lo omi yìí lórúkọ Jésù yóò bá yín lára mu ọba tó sọ mọ́là di dídùn yóò sọ àgọ́ ara yín di dídùn kò ní dùn yín mọ́ yóò máa dẹ̀yìn lára ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù Kristi fún àwọn oní fibroid tí wọ́n pè ní ìjú ẹ̀yin náà bomi sí tòsí Ọlọ́run májẹ̀mú kó gbàdúrà fún yín gbogbo ogun fibroid yẹn ní orúkọ Jésù bó ṣe ń develop díẹ̀ tó fi ń di ńlá nìyẹn Ọlọ́run májẹ̀mú ya kó mú kúrò ńbẹ̀ Ọlọ́run lè mú kúrò ló lè ṣe dókítà láti ọ̀run tí ò ní lo abẹ kankan ó yá sómi di dókítà láti fi ṣiṣẹ́ abẹ sínú àgọ́ ara wọn ní orúkọ Jésù ó yá fibroid kó pòórá Ọlọ́run lè mú kúrò níbẹ̀ lórúkọ Jésù ẹ ò ní ṣàìsàn mọ́ ogun fibroid yẹn kò ní jẹ́ ìpín yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi fún àwọn tó fẹ́ sọ operation fún lálẹ́ yìí àtàwọn tó wọ́n sọ operation fún lọ́sẹ̀ yìí àtàwọn tó wọ́n ṣe fún lọ́sẹ̀ tó ń bọ̀ Ọlọ́run májẹ̀mú kó tó ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ wà lálàáfíà kó tó ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ wà lálàáfíà gbogbo ogun fibroid àbógun àìsàn yẹn lórúkọ Jésù Olúwa yóò ti wò yín sàn Ọlọ́run májẹ̀mú yóò ti wò yín sàn ẹ ò ní ṣàìsàn mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ohun kan tí wọ́n lè máa suppression lé lórí nínú àgọ́ ara yín wọn ò ní tuntun ṣe lórúkọ Jésù yóò sì successful bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi fún àwọn tó ń ṣe kíni àwọn tó ń ṣe diabetes ìtọ̀ ṣúgà diabetes ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbé omi ṣé ẹ wá rí omi yẹn omi diabetes yẹn tí a bá ti gbàdúrà sí tán a ó gbé sínú ibi tí oòrùn tó ti lè pa fún ọjọ́ kan tó yẹ pé ìrì náà lè pa fún ọjọ́ kan dàtí nípa máa gbé sí ibì kan di ijọ́ kejì tí ó jẹ́ pé oòrùn á pa ìrì á dẹ̀sẹ̀ sí ká tó lè lo omi yìí ẹyọ bẹ́ẹ̀ ni Ọlọ́run májẹ̀mú yá kó gbàdúrà fún omi yìí fún ogun diabetes yẹn ní orúkọ Jésù ò ní gbúrò rẹ̀ mọ́ kí ló ń jẹ́ diabetes ẹ tí diabetes bá mú kò gbọdọ̀ ní egbò débi pé egbò rẹ̀ kò ní san mọ́ ṣùgbọ́n a ò fẹ́ nínú àgọ́ ara yín dádì mi ò fẹ́ nínú àgọ́ ara yín mọ́ mẹ́mẹ́ gbogbo ogun diabetes yẹn ó yá kó pòórá kò nu ayé yín kó fi yín lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ máa mu omi yìí ẹ lè mú fún ọjọ́ 3 lórúkọ Jésù ogun diabetes yẹn á dáwọ́ dúró lórúkọ Jésù ẹ̀ ní gbúrò rẹ̀ mọ́ fún kánsà ẹ̀jẹ̀ agbomi náà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ogun kánsà nínú ayé yín Ọlọ́run májẹ̀mú kó bá wí kí ló ń jẹ́ kánsà ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ọjọ́ kan la máa fi mú mi tiwa ọjọ́ kan lẹ́sẹ̀kẹsẹ̀ la máa mú tá a bá ti gbóhùn àdúrà yìí tá a sì wo prógráàmù yìí ká mu omi yẹn lórúkọ Jésù àwọn ní ṣàìsàn fún àwọn tó ń tajà àwọn tó ní ọ́fíìsì àwọn ọlọ́fíìsì ẹ bá mi mú akáṣífù white kíákíá mò ń gbàlejò ẹ bá mi mú akáṣífù kíákíá orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Kristi ẹ̀yin tẹ́ ń gbàlejò ní orúkọ Jésù àlejò ayọ̀ kó bá yín àlejò ohun rere ní orúkọ Jésù kí wọ́n fi pè yín àlejò ayọ̀ lórúkọ Jésù níbo ló wà oyè Olúwa kó fi pè yín Ọlọ́run májẹ̀mú ní igun ẹ̀rìn tí akáṣífù yẹn ní igun ẹ̀rìn àgbáláyé kí wọ́n forere wá yín rí kí wọ́n forere lé yín lọ́wọ́ kí wọ́n dọ̀ yín pẹ̀lú ohun rere bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi a ó mọ akáṣífù yẹn a ó ka a ó wá fi olóòórùn dídùn sí a lọ tọ́jú ẹ̀ pamọ́ láràárọ̀ fún ọjọ́ 3 a máa fi gbàdúrà dẹ̀ mọ́ fi nu ojú wa a máa fi gbàdúrà mọ́ fi nu ojú wa Olúwa o ojú mi náà tí àwọn èèyàn fẹ́ rí rè orí mi tí àwọn èèyàn fẹ́ mọ̀ rè Olúwa gbé ohun rere kàn mí jẹ́ ohun rere ó wá mi rí jẹ́ ohun fojú ohun rere wò mí fún ọjọ́ 3 la máa fi nu ojú
lọ ká pamọ́ ní wákàtí wọn fi olóòórùn dídùn sí tó bá ti dé ọ̀la á bẹ̀rẹ̀ sí máa lò òní ọ̀la ìjọ́ mẹ́ta a máa lò láti ọ̀la lọ á jẹ́ ìjọ́ mẹ́ta a máa fẹ́ parí ẹ̀bí Sunday àbí Saturday nìyẹn lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú àlejò ayọ̀ ó pè yín wọn ò fò rere lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú kó bá ń gbàdúrà fún gbogbo yín ẹni mú ẹsẹ̀ lè kó bá mi súre fún yín àlejò ayọ̀ kó pè yín àlejò ayọ̀ kó fò rere lé yín lọ́wọ́ àlejò ayọ̀ ní orúkọ Jésù Kristi ó yá kan wá yín kan fò rere lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti bí wákàtí kan tí a ti bẹ̀rẹ̀ ètò ìyá àdúrà èrè abániṣe tán ti bẹ̀rẹ̀ ètò ohùn Olúwa láti ẹnu ìyá àdúrà èrè abániṣe láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun Tèmi Ilẹ̀ Àánú nílùú Nàìjíríà níbí mo ní bóyá fún ìbẹ̀rù àtàbí fún kásẹ́lì tẹ wá wò pé mo dẹ̀ fẹ́ bá ìyá àdúrà yìí mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ pọ̀ nítorí tẹlifóònù nọ́mbà mi kí ni tẹlifóònù nọ́mbà náà rèé 07057842311 lẹ́ẹ̀kan sí 07057842311 fúnra mi báyìí ni máa gbé tí máa dá yín lò lórúkọ Jésù Olúwa yóò dúró tì yín mo dúpẹ́ lọ́wọ́ bàbá mọ̀mọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ mi wa tí wọ́n tẹ love tí wọ́n tẹ like wọ́n tún mú ọwọ́ àdúrà wá lórúkọ Jésù àdúrà yín yóò gbà ògo Ọlọ́run yóò tànú ayé yín yóò kọjú òye tí ń gan gbà tí ògo Ọlọ́run yẹn bá dé bẹ́ẹ̀ ni yóò rí Jésù yóò Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú kó dúró tì yín lẹ́ẹ̀kan sí kó wà pẹ̀lú yín ẹ ò ní gbèrè tìjú ẹ mọ́ bá mi share rẹ̀ torí ní tẹ́lẹ̀ ṣe tẹ́fìlẹ̀ ránṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ nìyẹn fún ìyá àdúrà lórúkọ Jésù Olúwa yóò dúró tì yín Olúwa yóò wà pẹ̀lú yín tó bá di lálẹ́ ẹ já máa lọ Psalm 9:1-3 Psalm 9:1-3 ẹ jẹ́ ká máa lò ká máa fi gbàdúrà lórúkọ Jésù àdúrà wa yóò gbà ọkàn wa yóò dẹ̀ balẹ̀ lórúkọ Jésù ọwọ́ ayé ọwọ́ ọ̀tá ọwọ́ ọ̀kà kò ní bà wá kò ní bà àwọn ọmọ wa Ọlọ́run májẹ̀mú yóò dúró tàwọn ọmọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa fún àwọn ọmọ wa kéékèèké ẹ jẹ́ ká gbàdúrà fún wọn Ọlọ́run májẹ̀mú kó bá mi súre fún yín ẹ̀yin èwe lórúkọ Jésù ẹ mọ̀ dàgbà nínú ọgbọ́n ẹ mọ̀ dàgbà nínú òye ẹ̀mí ọgbọ́n àti òye Olúwa kó jogún ẹ̀ fún yín ẹ̀mí ọgbọ́n àti òye tẹ́lẹ̀ títí òpin ayé yín èyí táṣẹ́ni lórí ayé ní mọ̀ràn tí ò ní yẹ̀ yín mọ̀ràn Ọlọ́run májẹ̀mú kó jogún ẹ̀ fún yín ọwọ́ Ọlọ́run kó ràn yín lọ́wọ́ ọwọ́ Ọlọ́run alààyè ó yá kó ràn yín lọ́wọ́ kó gbé yín ga kó mú yín lọ síbi gíga tí ọkàn yín fẹ́ kó mú yín lọ síbi gíga tí ó yẹ ayé yín lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run kò ní ba ayé yín jẹ́ yóò tún ayé yín ṣe ni gbogbo ọwọ́ èṣù tó lè wà nínú ìrìn àjò ayé yín ọwọ́ Ọlọ́run kó mú kúrò ńbẹ̀ ọwọ́ Ọlọ́run kó ràn yín lọ́wọ́ ọkàn yín yóò balẹ̀ mọ́ mi ọkàn yín yóò balẹ̀ lórí àwọn ọmọ yín dáàdì mi lórúkọ Jésù àwọn ọmọ yín yóò yàrá lójú ẹ̀mí yín wọn ó sì ṣe rere bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn tó yẹ pé ogun kòró yìí ó ṣe kíni ó ṣe wọn mọ́lé mọ́mì dáàdì gbogbo bàtà ẹ̀bà jáde ẹ̀ní jáde ló kú lọ́wọ́ gbogbo bàtà ẹ̀bà fojú kan ìta báyìí mo lẹ́ẹ̀ ní fojú kan ìta tí ká fojú kan ìta fún àrùn wà ní wọlé tọ̀ yín èèyàn bí tó lè lọ́wọ́ kì í tí ó kó wàhálà wọnú lẹ́yìn òní wá bá yín ẹ ò ní gbàlejò ọ̀ràn ní àdúgbò tí ẹ ti wò mí ẹ̀ ní gbàlejò ọ̀ràn nínú lẹ́tẹ̀ ẹ ti ń gbé wò mí ẹ̀ ní gbàlejò ọ̀ràn ní ibùdó yín ní orúkọ Jésù ẹ̀ ní gbàlejò ọ̀ràn àlejò ọ̀ràn ò ní wá yín kàn kò ní wá yín rí àlejò ọ̀ràn ò ní tẹ̀lé yín ní orúkọ Jésù ohun rere tó yẹ fún ayé yín Ọlọ́run májẹ̀mú yóò ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ní ìjọ mẹ́jọ ẹjá tó pàdé ìyá àdúrà ẹ̀rẹ́ abániṣe JP lórí ètò ohun Olúwa èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun Tèmi Ilẹ̀ Àánú lórúkọ Jésù Olúwa yóò fàánú gba ayé wa yóò fàánú fàyè wa lọ́wọ́ sókè yóò sì fàánú bẹ̀ wá wò mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK àti ti Nàìjíríà níbí tí wọ́n ní kó ohun Olúwa kó máa tẹ̀síwájú lórúkọ Jésù ẹ̀yin náà ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni ògo Ọlọ́run yóò tàn nínú ayé yín yóò tẹ̀síwájú ìtẹ̀síwájú táyé yín fẹ́ yẹn fún ọdún yìí Olúwa yóò ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa ní ìjọ mẹ́jọ ẹjá tó pàdé wa lórí ètò ohun Olúwa ní ìjọ mẹ́jọ ní orúkọ Jésù àtèmi àti yín àní dòkú kódà nífẹ̀ẹ́ dòkú ó dijọ́ mẹ́jọ ká tó pàdé ó dàbọ̀.